Aláròyé máa wí o. Kìrìsìtẹ́nì gan-an ni wọ́n fẹ́ tíkẹ́ẹ̀tì mùsùlùmí nípò ààrẹ àti igbákejì báyìí. Aliyu. Farouk Aliyu tí í ṣe ọ̀kan nínú àwọn àgbà nínú ẹgbẹ́ òṣèlú tó wà nípò ìyẹn All Progressives Congress (APC) ti sọ wípé àwọn ọmọ-lẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà ti wá ń fara mọ́ kí mùsùlùmí méjì ó dupò ààrẹ àti igbákejì rẹ̀ báyìí yàtọ̀ sí ríà tí wọ́n kọ sí ètò náà lásìkò ìbò ọdún 2023. Lórí tẹlifíṣàn Arise ni Aliyu ti sọ̀rọ̀ yìí nígbà tó ń fìdí rẹ̀ múlẹ̀ pé ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mú ìbẹ̀rù pé wọ́n fẹ́ la ẹ̀sìn kan bọ àwọn ẹlẹ́sìn míì lọ́rùn kúrò. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìdí tí Tinubu ṣe fẹ́ tún Kashim Shettima tí í ṣe igbákejì rẹ̀ mú lẹ́ẹ̀kan sí láti bá a ṣiṣẹ́ pọ̀ ní sáà kejì, ó ní kì í ṣe nítorí nǹkan míì nítorí pé ẹgbẹ́ òṣèlú APC ti ní ìgbẹ́kẹ̀lé nínú wọn látìgbà tí wọ́n ti dépò ní àgàgà nítorí ipa ribiribi tí wọ́n ń kó nínú ìṣèjọba. Aṣáájú wa, ààrẹ, mọ̀ọ́mọ̀ pinnu láti má pààrọ̀ ẹni tí wọn yóò bá ṣèjọba ni. Ní ti àwọn Kìrìsìtẹ́nì orílẹ̀-èdè yìí, ó dá mi lójú pé lọ́wọ́ yìí wọ́n ti túbọ̀ faramọ́ pé kí Mùsùlùmí ṣe ààrẹ kí Mùsùlùmí sì ṣe igbákejì rẹ̀ ju ti àsìkò tí wọ́n fẹ́ ṣe é fúngbà àkọ́kọ́ lọ. Ó ní òun rántí oríṣiríṣi awuyewuye tó wà pẹ̀lú ìgbésẹ̀ tí ẹgbẹ́ APC gbé nígbà náà pé kí Mùsùlùmí méjì ó dipò ńlá méjì tó tóbi jùlọ lórílẹ̀-èdè yìí mú, àgàgà pẹ̀lú ẹ̀dùn ọkàn àwọn ẹlẹ́sìn kejì pé wọ́n lè fẹ́ máa jẹ gàba lé àwọn lórí tàbí kí wọ́n pa àwọn tì. Bí ariwo ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí àwọn èèyàn ń ké wípé wọ́n máa rọ́ àwọn Kìrìsìtẹ́nì tì sẹ́gbẹ́ kan, ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti dọ̀rọ̀ ìtàn nítorí kò sí wípé wọ́n wọ́ ẹnìkan sí ẹ̀gbẹ́ kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ọkùnrin yìí ní látìgbà tí Tinubu ti dépò ààrẹ kò ṣèjọba tó fì sí apá kan ju ìkan lọ, bẹ́ẹ̀ ni kò ṣèjọba ẹlẹ́sìn-mẹ̀sìn. Gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere tí kì í ṣe ẹni tó wa ẹ̀sìn mọ́ orí ni Tinubu fi ń tukọ̀ ilẹ̀ Nàìjíríà. Ó ní nítorí èyí ni ẹgbẹ́ àwọn kò ṣe níṣòro nípa fífi Shettima ṣe igbákejì Tinubu lẹ́ẹ̀kan sí i nítorí tí wọ́n bá ní kí wọ́n fi ẹlòmíì rọ́pò gómìnà ìpínlẹ̀ Borno tẹ́lẹ̀ ọ̀hún fún Tinubu, ìyẹn kò tún máa dá àdojúkọ tí kò nídìí míì sílẹ̀ lágbo òṣèlú ni. Nísìnyí báyìí, èròǹgbà tiwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ látọ̀dọ̀ àwọn adarí wa ni wípé Shettima náà ni kí a ṣì mú gẹ́gẹ́ bí igbákejì. Inú wa sì dùn wípé ọ̀rọ̀ ẹni tí yóò ṣe igbákejì kò tíì dàrú tàbí yípadà kí ó má lọ jẹ́ wípé àwa náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ yóò tún ṣẹ̀ṣẹ̀ máa jókòó máa ronú ohun tó kàn láti ṣe. Aliyu ní nídìí èyí àwọn ní ìdánilójú bẹ́ẹ̀ ni ọkàn APC balẹ̀ pé àwọn ọmọ Nàìjíríà yóò tún ṣàtìlẹ́yìn fún Tinubu àti Shettima lẹ́ẹ̀kan sí i lásìkò ìbò ààrẹ ọdún 2027. Àti ṣe nígbà kan rí lásìkò tó le, lásìkò tó dàbí ẹni wípé kò lè ṣeé ṣe, àwọn ọmọ Nàìjíríà sì gbàgbọ́ nínú wa. Wọ́n gbà wá láàyè, a ó sì tún un ṣe lẹ́ẹ̀kan sí i. Ìrètí wa sì ni pé àwọn ọmọ Nàìjíríà yóò tún nígbàgbọ́ nínú wa, wọn yóò sì tún fún wa láàyè lẹ́ẹ̀kan sí i pé kí Mùsùlùmí méjì ó ṣe ààrẹ àti igbákejì rẹ̀. Ká rántí pé kí Tinubu àti Shettima tó jáwé olúborí lásìkò ìbò ààrẹ lọ́dún 2023 tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ búra wọlé fún wọn lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023, awuyewuye ńlá ló bẹ́ sílẹ̀ láàrin àwọn èèyàn lórílẹ̀-èdè yìí. Bó tilẹ̀ jẹ́ wípé agbègbè kan náà kọ́ ni Tinubu àti Shettima ti wá tó jẹ́ ẹ̀sìn nìkan ló dà wọ́n pọ̀ nítorí apá gúúsù ìwọ̀ oòrùn ni ààrẹ ti wá tí Shettima sì wá láti ìlà oòrùn àríwá. Oríṣiríṣi ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi títí kan CAN, Christian Association of Nigeria, tó jẹ́ olórí fún gbogbo wọn ni wọ́n lòdì sí i tí wọ́n sì dìde tako ètò náà. Wọ́n ní ètò tó ń ṣe ojúsàájú ni wọ́n fẹ́ là bọ àwọn lọ́rùn nítorí wọ́n mọ̀ wípé kì í ṣe oríṣi ẹ̀sìn kan ni gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ń ṣe. Ṣùgbọ́n àwíjàre àwọn ẹgbẹ́ APC nígbà náà lọ́hùn ni wípé kí èèyàn mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ àti ọgbọ́n òṣèlú pẹ̀lú ti ètò ìdìbò ló jà jù. Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn rárá. Orí ìpinnu ọ̀hún náà ni wọ́n sì dúró lé báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń palẹ̀mọ́ fún ìbò ààrẹ tọdún 2027. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí
fún ìkànnì Aláròye Online TV.